Aya ààrẹ orílẹ̀-èdè yìí tó jẹ́ obìnrin àkọ́kọ́ ìyẹn Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ ètò kan fún ìrólágbára àwọn òǹtajà wóróbo tí iye wọn kò dín ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlógójì pẹ̀lú owó tí kò dín ní bílíọ̀nù kan ó lé márùndínláàádọ́rùn náírà. Àjọ tó ń ṣàmójútó owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Jigawa ti fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní owó tí kò dín ní bílíọ̀nù 3.4 náírà. Àgbà kọmíṣánná kan láti ìlú Britain ìyẹn Dókítà Richard Montgomery ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Abia fún ìbáṣiṣẹ́pọ̀ àti àgbékalẹ̀ nǹkan ọrọ̀ ajé. Ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ti dá àwọn géńdé ọkùnrin 6 tó kópa níbi ìfẹ̀hónúhàn EndSARS sílẹ̀ láti máa lọ láyọ̀ àtàlàáfíà. Ààrẹ orílẹ̀-èdè Palestine Mahmoud Abbas ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò yọjú síbi ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ìlú Gaza. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Malawi ti ṣíṣọ́ lójú ìmọ̀ òde òní tuntun fún ètò ìdìbò orílẹ̀-èdè ọ̀hún tó ń bọ̀ lọ́nà lọ́dún 2025. Ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn sí kolobo lórílẹ̀-èdè Bangladesh. Ikọ̀ tí yóò ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìdíje Òlímpíìkì fún àwọn àkàndá ti gúnlẹ̀ sí ìlú Paris lórílẹ̀-èdè Faransé. Àwọn ìròyìn lérèfé lélẹ́yìí láti inú ìwé ìròyìn TheMatrix. Ẹ tẹ̀lé wa lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.